ẹ̀jẹ̀ ó tẹ́ ẹ̀jẹ̀ ó tẹ́ ẹ̀jẹ̀ ó tẹ́ ẹ̀jẹ̀ ó tẹ́. Mi ò mọ reason tẹ́ fi ń mi ò mọ reason tí ọ̀rọ̀ Farida Ìyá Ikimo tó fi ń jọ yín lójú. I don't know. Mi ò mọ reason tọ́rọ̀ Ìyá Ikimo. Mo ti ṣe ṣó ìbọn ẹ̀yin lẹ máa wà amazed. Wọ́n ní ọmọ lẹ̀lẹ́ tẹ́ bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa yí mọ́lẹ̀ ni. Ìyá Ikimo wọ́ọ̀sì ju Sisi Alágbo lọ. That's the fact. Kì í ṣobìnrin gidi. Ìyá Ikimo ẹ má bínú àwọn oúnjẹ yóò dùn ó bọ́ sí ni mi ò lè fi ilẹ̀. Ìyá Ikimo ó wọ́ọ̀sì ju Sisi Alágbo lọ. Àwọn obìnrin kóbìnrin nìyẹn tọkùnrin ò gbọdọ̀ ṣàgbákò ẹ̀. Àwọn ò máìlì kí tọkùnrin bàjẹ́ ó ṣáà ti máa kówó wá fáwọn. Bẹ́ẹ̀ ni kò fẹ́ lè sí yàtọ̀ láàrin Ìyá Ikimo àti àǹtí wa tó máa ń ṣépè fọmọ ẹ̀. Ẹbí yẹn tiẹ̀ máa ń ṣépè fọmọ ni gẹ́tìgẹ́tì lọ ìyẹn máa gbé ojú ẹ̀ síta ọmọ máa ṣépè fọmọ. Àwọn ìgbàgbọ́ wọn ní orí tó bá máa jẹ kó tó bá wé láwàní bó ṣe máa ná ọrùn ta lélẹ̀. So ṣe rí ọ̀rọ̀ Ìyá Ikimo ẹ̀yin lẹ̀ ń gbà bí ẹni gbàgbé ọtí. Ilé ọkọ alákọ̀ọ́kọ́ ò gbé, ilé ọkọ ẹlẹ́ẹ̀kejì ló tún ti ní problem. Ibi tẹ́ bá ba ti ẹ̀jẹ̀ dé ó máa kú yín ó máa kú òun. Àwọn nǹkan kan wà ní ayé ló jẹ́ pé at this age pẹ̀lú gbogbo nǹkan téèyàn rí ní ilé ayé tó bá wá ní ọkọ alálùbáríkà tó ń provide fún ẹ tó ń gbọ́ tọmọ tó ń gbọ́ tilé tó ń gbọ́ tẹbí tó ń gbọ́ tará tó bá wá kù síbi kan yóò ṣe kí ni you will manage. Mo máa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ Ìyá Ikimo. Mo máa ń ní yàtọ̀ sí pé ọkọ ẹ fẹ́ yàwó kejì ẹ̀ṣẹ̀ wo ló ti ṣẹ̀? Because ibẹ̀ yẹn lẹ ti kọ́kọ́ máa mọ obìnrin á jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ ìyàwó kejì ló ń bọ́kọ ẹ̀ jà sí. Kò nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn ni. Tó bá ní ká dà á lẹ́ẹ̀ka tó ṣà kò nífẹ̀ẹ́ mo jẹ́ sọ kíní kan fún yín. Òòṣà jẹ́ pé méjì obìnrin ò sí lóòótọ́. Bó jẹ́ sọ kíní kan fún yín. Mi ò ní gbé ẹ̀sìn aláàjì ọkọ mi kó tiẹ̀ fẹ́ yàwó bí 100 mi ò ní gbé wá síta fún yín. Inú lè máa bí mi sí tí bá ti rí o but kì í ṣe pé kí wá gbé síta kí wá bá mi yẹ̀yẹ́ ẹ̀ no. Nǹkan tí Ìyá Ikimo ń ṣe fọ́kọ ẹ̀ nìyẹn. Ẹni wọ́n ń kà fún ẹ má kà fún ẹ jẹ́ kó jẹ́ ìyà díẹ̀. Ó sọ fún yàn ẹ jẹ́ kó jẹ́ ìyà díẹ̀. Ṣé àwọn tó ń ti yẹn wọ́n máa ti pa lójú tí ẹ báyìí wọ́n fẹ́ ṣe visa fún òun àtàwọn ọmọ they play lójú tí ẹ báyìí wọ́n máa gba donation fún they play. Ìgbà tí kinní yẹn gan gbóná join èlò ni donation tó gbà fún ẹ. Mo dẹ̀ máa sọ kinní kan fẹ́yìn obìnrin. Ọ̀tọ̀ ni pé kó mọ ọwọ́ ọ̀tẹ̀ ọ̀tọ̀ ni pé kó understand the circumstance to surround it. Nǹkan tí Ìyá Ikimo tí ò understand yẹn ó gọ̀ọ̀gàn kò gbọ́n. Ni pé owó tó wà lọ́wọ́ ẹ̀ ṣó lè take care fún ọdún 5 like chinchin tó ń ta iṣẹ́ tó ń ṣe ṣó lè tọ́jú ẹ̀ fún ọdún 5 ṣó lè tọ́jú àwọn ọmọ fún ọdún 5 tó bá ti lè answer kí ni ẹ má sọ pé àwọn àǹtí ẹ̀ kan sọ pé they are going to assist ìyá ló mọ́ ọ jẹ bọ̀m̀bẹ́ o ìyá ló mọ́ ọ jẹ bọ̀m̀bẹ́. So tẹ́gbọ́n ẹ̀kọ́ bá sọ pé àwa ní ẹ̀gbọ́n àdúgbò a máa ṣe ìyá máa ṣe bàbá ó ti tán ṣé o mọ̀ pé ìgbà tó ọkọ ẹ̀ ò sanwó school ó jáde wá sọ fún wa pé ọkọ ẹ̀ ò sanwó school ìgbà kan àwo kan àwọn àǹtí àdúgbò mélòó ló bá ẹ sanwó school ibẹ̀ ló yẹ kó máa pick point. Sórí Engineer Alágbo is not a bad man. Kò dẹ̀ ṣe nǹkan tí ọkùnrin mi ò lè ṣe. Èmi tí mo jókòó tí mo ń sọ̀rọ̀ yìí tọkọ mi Muslim lọkọ mi tó wá mú ìyàwó dé lọ́la kí ni mo fẹ́ ṣe? Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn ìyá wa tó dúró sílé ọkọ ó yẹ pé second wife third wife fifth wife bó ṣe ń kó wọn wá nìyẹn tó ń lọ ọmọ náà dúró tì.
ọmọ lèèyàn dúró tì nílé ọkọ. Èmi á sọ pé wàá bá mi tọ́ àwọn ọmọ mi tán ní yunifásítì. Bẹ́ẹ̀ ni, mi ò ní sọ pé torí tara mi I'm going, because ilé tó bá ti wà broken, èṣù ti fi bẹ̀ ṣe ibùgbé ni o. I will not say because of myself. Ṣó yé yín wípé I will not be selfish. I will think about my children. Why? Because ọjọ́ ọ̀la mi nìyẹn. Ọmọkùnrin yìí ní owó láti bá mi tọ́ àwọn ọmọ mi dọjọ́ ọ̀la. Kí ni mi ò ní farada? Ọlọ́run máa farada anything. Bẹ́ẹ̀ ni, máa farada anything tó bá ṣe. Bẹ́ẹ̀ ni, mi ò ní subject ẹ̀ sí bully. Mi ò dẹ̀ ní yẹ kẹ́yìn ayé kẹ́ bá mi bá tiẹ̀ jẹ́. Yàtọ̀ sí pé tí Engineer Alagbo bá bá ẹ tọ́ ọmọ, tún ọjọ́ kan, ọjọ́ táwọn ọmọ yẹn bá ń ṣe nǹkan tó dáa, ta ló máa jókòó gẹ́gẹ́ bí bàbá? O máa lọ hire bàbá fún wọn. For instance, ọmọ fẹ́ ṣe wedding, àbí ọmọ fẹ́ ṣe graduation, àbí ọmọ fẹ́ ṣe nǹkan mèremère tó máa sọ pé kó gbòbí ẹ̀ wá. Ta ló fẹ́ lọ hire? Ṣorí jẹ́ ń sọ kíní kan fún ẹ, in as much as you are trying to pull that man down, ìwọ ló máa lọlẹ̀ o, ìwọ gan ò ní ga. That is nǹkan tó bá mi lẹ́rù jù nínú marriage ni. Tó bá ṣe mọ́ máa lọ, but tó bá jókòó sínú marriage yẹn torí kó fẹ́ bà tọmọkùnrin yẹn jẹ́, tára ẹ ló máa bàjẹ́. Mo máa ń sọ kíní kan, a lot of things lọkùnrin máa ṣe tó dẹ̀ máa go scot free ilé ayé. In fact, ọkùnrin ló ní ilé ayé gan. Bẹ́ẹ̀ ni, the richest in the world, ta ló ń control economy? Àwọn ọkùnrin ni. Ta ló ń control system ilé ayé? The more tẹ́ bá ń lọ sókè, the more lẹ máa rí pé ọkùnrin ló dominate látòkè dé sálẹ̀. Ẹ má jẹ́ àtọ́ra wa. Ọkùnrin Ọlọ́run gbélé ayé lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àwọn ló ń dominate. Nǹkan tí èmi wá fẹ́ sọ fún ẹ ní pé tó bá jẹ́ pé ọmọkùnrin yẹn ń ṣe nǹkan tí ò dá sí ẹ, ṣùgbọ́n ti sè, you have the right to leave. But pẹ̀lú nǹkan tá a mọ̀. Ṣé rí ìyá igi mọ́? Ṣé rí ìṣòro tó ní? Competition. In her head, she thought she's competing with Sisi Alagbo. Ṣé rí, there's no competition. Ẹ jẹ́ ẹ sọ kíní kan fún yín. Kí ìyá igi mọ̀ pé kò sí competition láàrin òun àti Sisi Alagbo. She's wondering that, ṣebí Sisi Alagbo ti bímọ tẹ́lẹ̀, ṣebí spere ni, òun tó ń wá reserve. Kí ló dé tọkọ òun tó lọ máa fi fẹ́ irú Sisi Alagbo? Ìyá igi mọ̀ feels she's better than Sisi Alagbo. Ibi tí wàhálà wà ni. She feels like she's better than Sisi Alagbo, body wise, everything wise. She's more reserved. She's not jumping up and down. She's not she's not outspoken like over. She understand. But Yekimo, let me disappoint you. Money stop orí burúkú. Sórí o lè fine ju Sisi Alagbo lọ. Ben, o lè wà calm ju Sisi Alagbo lọ. But one thing is one thing. Sisi Alagbo is richer than you, so ó beat gbogbo nǹkan tó bá lè ní ilé ayé. Owó ni. Sisi Alagbo is richer than you, beat you hands down. Money stop nonsense. Sisi Alagbo is famous than you, beat you hands down. Surely Engineer Alagbo marrying you, it's like he did not discover his full potential. Ṣé ló dàbẹ̀ ni pé tó bá rán ọmọ lọ sí school pé kó lọ ṣe doctor àbí engineer, tí ọmọdé sọ pé dancer lòun fẹ́ ṣe. Ṣé ti understand? Engineer Alagbo is not ìgboro ni. Like, he's a bad boy. Engineer Alagbo is a bad boy. He needs a bad girl. So gbogbo pé you have to have a reserved woman in the house, a good woman. He's just doing it because that is what the family wants. That is what the world wants. Have a good woman in the house. But his streets, Egbagbe. Even the way he was fucking, Emma Mokwe,
He doesn't like a good girl. He like bad girls. Sisi Alagbo is a confirmed bad girl. Sorry, goodness, Oda, but wrong husband, Tony, the problem. That is it. Goodness, da, boko Tony, sura yín ò papọ̀. That is it. Ó dàbí èmi àti ọkọ mi. Àwọn èèyàn tó bá rí mi, ẹ̀yin tẹ́ bá ṣe ń gbẹ́nu mi máa rò pé ọmọ yẹn máa bad irọ́ dẹ̀ ni. Àwọn èèyàn tó bá rójú mi máa rò pé ó máa bad. Àlàjí ló bad jù nínú marriage wa. Ọkọ mi bad gan. Bọ̀tẹ́ tó bá jáde, ó máa rò pé tẹ́ bá bomi sí lẹ́nu ìbẹ̀lẹ̀ tí máa bá. Tó bá ń sọ̀rọ̀ báyìí, tó bá ń sọ English báyìí, ẹ máa rò pé wow, what a husband. Ẹ̀yẹn jẹ́ ó dórí bed. Tí ò bá tiẹ̀ jẹ́ mórí bed. Sórí Engineer Alagbo is a bad guy. I'm not saying that he's a bad guy. He's a confirmed bad guy. Disguising. He married you. Kì í ṣe pé ìwọ ni choice ẹ. Choice ẹ gangan ni Sisi Alagbo. It was pretense ló fi fẹ́. That is why he still went ahead to get his choice. Ṣebí kíní tá a rí nìyẹn. Maduro style to mama don. Is a confirm ṣẹmọ. Èèyàn tó fẹ́ nìyẹn kò like good girls. Àwọn tó jọ máa ṣera wọn léṣe tó ń fẹ́. So another style, Sisi Alagbo to beat hands down. Engineer Alagbo like fame. He doesn't like tutu yẹn wò ń ṣá. Bóyá school days here, bóyá àwọn tó jágan, tó jájé. He like fame, he like to be in the kini, he like, but Yekimo, ní gbogbo charisma yẹn, gbàgbé. Mi ò sọ pé ìwà tó ní ò dá o, but ọ̀rọ̀ yìí dàbẹ̀ ni pé tó bá bọbẹ̀ gbígbóná, tó bá fi ẹ̀bà tútù àbẹ́bà àtàná, má microwave ẹ̀bà tútù pẹ̀lú ọbẹ̀ tó gbóná, ẹ mọ̀ pé combo yẹn máa ń bad. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Oníkálukú yín, ẹni nǹkan tẹ́ ẹ dá sí, ẹni ibi tẹ́ ẹ dá sí. Yekimo is towards the moral reserved wife. Sisi Alagbo is towards the bad girl hands down. African bad girl, gbàgbé. So the man tó wà láàrin, tó bá jẹyàn, jẹ́ kó jẹ̀bà, tó bá jẹyàn, jẹ́ kó jẹ. Tẹ́ bàbá tutù, kọ́ bẹ́ẹ̀ gbóná kọ́. Sometimes he will want a slow, ṣọmọ, he will come and meet you. Sometimes he wants it fast, rush, cracked. You know, ẹ ṣáà rí gbogbo drama tó ń perform lórí bed. So he will go to Sisi Alagbo. So ó balance. Nǹkan tí ò yé ẹ nìyẹn. You cannot, bullying him cannot stop him from dating Sisi Alagbo. Ìwọ ló máa lọ. Nǹkan tí Yekimo ò sí understand. You will go because Sisi Alagbo is his choice. Òun náà sọ pé kó farabalẹ̀, kó wò ó bóyá ṣó pè é tó bá lọ. Àbókọ̀fẹ́ torí if you continue doing this to this man, he will just divorce you. Kò tí ẹni wẹ́yìn. He will just like, kí ni really? Because you are not even his choice. He will just divorce you and send you away pé wo ni rubbish. And then he will fully be with Sisi Alagbo. Ìyẹn ló tún máa wá kọ́ǹkì fún ẹ. Ṣebí àìmáfira wọn lẹ̀ náà ń ṣe tírísàn. Bó ṣe máa ń fira wọn lẹ̀ still náà ń ṣe tírísàn. Ìwà imagine náà bá fira wọn lẹ̀, ara tó máa dá. Kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kọ́dún yìí tó parí tí Sisi Alagbo bí a consensual ni o àbí consent. Wo mi ò mọ òyìnbó ẹ ṣáà òyìnbó yẹn sí. Ó ní tí Sisi Alagbo ò bá ro oorun, ojú ẹ̀ máa wálẹ̀ wàìwàìwàì báyìí. Kí ló ń pọ́n lé? Jẹ́ fara burúkú balẹ̀. Ìgboro máa dà. Wọ́n panẹ́ bí ìtòbò ẹ̀. Yekimo, bó ṣe borí tó, náà ṣe máa ká pátá ẹ̀ tó. Wọ́n á bòbò ẹ jẹ́ fún ẹ, wọ́n á gbélé ẹ lọ́wọ́. Kò wá sí nǹkan kan gbòòrò.
Ah, ìwọ ló ti dán alákọ̀ọ́kọ́ wò, o tún ti fẹ́ fi orí, o tún fẹ́ ṣán lùgbó lẹ́lẹ́kejì. Ṣé o bá rò pé social media máa pity ẹ? Wọn ò ní pity ẹ, wọn ò ní tún fún ẹ ní nǹkan kan. Wọn ò ní fún ẹ ní nǹkan kan. Wọ́n ló sọ pé ẹlòmíì ọmọ lẹ́lẹ́ ni tí ò bá tí ì tẹ̀, orí ò ní pé. Ìwọ́n tó ń ṣe arábìnrin yẹn ni ẹ fi lẹ̀. Ah, ẹ̀yin lọ̀rọ̀ ẹ máa ń jẹ́ ẹ fi ẹ jẹ́ kó jẹ́ ya díẹ̀. Ó ṣáà lè máa lọ báyìí. Tó bá yá sí ẹnjìnà alágbo máa kọ̀ ọ́ náà. Bẹ́ẹ̀ ni. If you respect him, he will respect you. If you don't respect your husband, what the fuck is that? Tó bá dẹ̀ fẹ́ lọ máa lọ. Kí ló dé tó lọ gan? You don't like the situation you are. You are not a tree now. Move now. Yeah, go. Àwọn àǹtí àdúgbò tó ń tọ́ jẹ́ kó mú ẹ sọ́dọ̀ náà. You don't wọ́n ní kẹ́ ẹ sọ́lẹ̀ ẹlẹ́ẹ̀gún ni. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ẹ̀gún ni, wọ́n ní kẹ́ ẹ sọ́lẹ̀ ẹran jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ wà ń bẹ. Orí ẹ̀ ò pé yẹ́gi mọ́. Wọ́n máa búlẹ̀ ẹnjìnà alágbo lọ́sàn-án. Tó bá ti dalẹ́ báyìí, wọ́n tún máa tó kóbó ẹ lò. Ayé ẹ̀ ti bàjẹ́. What do you want? You are a confused person. Tó bá ti dalẹ́ á lọ tó kóbó ẹ lóbò. O ò ní complain. Tó bá ti dàárọ̀, wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé ayé ẹ̀ ti bàjẹ́, ìyà ti jẹ ẹ́ pa. What the fuck? That is èèyàn tó bá wà delusional ló máa ń ṣe bẹ́ẹ̀. Tó bá fẹ́ jọ́ ṣàká kó o tẹ̀ sí ìjàlájà ẹ̀ lójú pé to hell with you. O lè máa dó sísẹ́ alágbo kó dó mi. I am going. Tó bá bí yẹ ẹ̀dá, tell that man that. Ìwọ tó o tẹ̀ ṣé kúlíkúlí àtẹ̀pà ló máa jẹ for 30 days and 30 nights. O lè san school fees, o lè san accommodation. And if you are staying, give him his kidney. He's not a bad person. He's a good man. Because mo máa sọ fún yín nìyẹn, don't fall in love with àwọn tó máa ń borí ìranù. Ẹ lọ fún àwọn tó bá wù yín, ẹ má máa pretend pé kìíní. Ẹnjìnà alágbo did not marry somebody tó wù. That is why he married another wife. Yegimo is not, you are, in fact, fit ara gan tó ṣiṣẹ́ alágbo àti ẹnjìnà alágbo. Rí wọn lórí bẹ́ẹ̀dì. Wọ́n ti fit ara wọn jù jàre. Rí bí ṣiṣẹ́ alágbo ṣe ń turn tó ń twist tó ń twist. Position yẹn báyìí mo ṣe ń cram ẹ̀mí tí get ẹ̀ dáadáa. Yegimo o lè gbé dé bẹ̀rẹ̀ yẹn. Ṣé o lè gbé dé bẹ̀rẹ̀ yẹn? Àwọn a máa tọ́ra ọ̀parọ̀ tọ́ra ajá. So you are not a speck o. O rí speck ẹ̀ ń dà ló fi lọ. Ilé ayé mà nìyẹn, kí ló máa ṣe? Ó jẹ́ gbà bẹ́ẹ̀. Torí tó bá yọ ọmọ ẹ lọ́wọ́, ó ti ń yọ díẹ̀díẹ̀ o. Tó bá ti yọ tán báyìí, kò sí nǹkan kan mọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ mọ̀ nǹkan tí wọ́n bá feel about this video.